ǹjẹ́ àtúnjẹ mọ kí wá pé a kú bí ojú ọjọ́ ṣe rí níbi yòówù kẹtì láǹfààní wọ́n tún ti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 níbi tá a ti ń ṣe bẹ́ẹ̀ múròyìn wá lájọ́ balẹ̀ bí nǹkan ṣe lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbàláyé ojú tẹ fi ń wà ojú náà ní fọ́ etí tẹ fi ń gbọ́ wá etí náà kò ní dì láṣẹ lọ́wọ́ Elédùmarè nínú info tí àsìkò yín náà làyẹn fẹ́ tún ṣe bẹ́ẹ̀ gbálégbòde tí mo mú wá sójú mọ́ màwòrán àti etí ìgbọ́ wa kókó oníròyìn rẹ̀ ẹja pẹ̀kẹ́lù ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀. ẹ má dá Ǹdùmẹ̀ lóhùn rárá o òpùrọ́ burúkú ayé òun ọ̀run ni bí wàhálà ló sọ èyí di mímọ̀ lórí mọ́màwòrán lórí ọ̀rọ̀ tí Ǹdùmẹ̀ sọ nípa Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. lórí wàhálà ìpínlẹ̀ Rífàsì adájọ́ àgbà ilé-ẹjọ́ májísírèètì ti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ o ó ní ibi tí ìpínlẹ̀ náà tó wà báyìí náà ni kò bójúmu. ní ìpínlẹ̀ Èkó ọwọ́ àwọn agbófinró ti tẹ àwọn adigunjalè àti ọ̀pọ̀lọpọ̀ ohun ìjọ olóró míì ní bá lákàtà wọn. Ògùnrẹ́ ni àbí àdámọ́ àrùn wárápá ṣekú pa ògbólógbòó ajínigbé kan ní ìpínlẹ̀ Kwara lásìkò tó wà látìmọ́lé àwọn ọlọ́pàá. ẹ̀mí ènìyàn méjì ló ti ṣòfò báyìí ní ìgbà tí ọ̀pọ̀ farapa nínú ìkọlù tí ìlú méjì ṣe sí ara wọn ní ìpínlẹ̀ Sokoto lásìkò ayẹyẹ ìgbéyàwó tó ń lọ lọ́wọ́ ní ìpínlẹ̀ náà. ọwọ́ àwọn agbófinró ti tẹ àwọn ògbólógbòó ajínigbé mẹ́ta tán ṣọṣẹ́ ní kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Katsina. lórí ọ̀rọ̀ tó lórin tàkasúfèé tọ́pọ̀ mọ̀ sí Portable Ọlálọ́mí wàhálà ti ṣe bẹ́ẹ̀ pé wàhálà síra rẹ̀ lágbádá báyìí o ó sì ti bára rẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n ní ìpínlẹ̀ Kwara. ìròyìn náà rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ báyìí. ẹ má dá Ǹdùmẹ̀ lóhùn rárá o òpùrọ́ ayé òun ọ̀run ó ní Ǹdùmẹ̀ ń ṣe bí wàhálà ló fèsì ọ̀rọ̀ padà lórí mọ́ọ̀máwòrán láti fèsì sórí ọ̀rọ̀ tí Ali Ǹdùmẹ̀ sọ nípa Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. olùdámọ̀ràn pàtàkì fààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ìròyìn àti ìlànà àtẹ̀lé Daniel Biwala ọlọ́mà ti sọ̀rọ̀ tó ti fèsì padà sí ẹni tó jẹ́ sẹ́nitọ̀ tó ń sojú gúúsù ìpínlẹ̀ Borno Ali Ǹdùmẹ̀ lórí ọ̀rọ̀ tí Ǹdùmẹ̀ sọ nípa pé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ń fi ojú ìṣáájú àti ẹlẹ́yàmẹ̀yà yan àwọn èèyàn sípò gẹ́gẹ́ bí ipò àwọn olóṣèlú ní inú ìṣèjọba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. ìròyìn náà láti mú wa sẹ́yìn níbi tí Ǹdùmẹ̀ tó ti fẹ̀sùn kan ààrẹ wípé níṣe ni ààrẹ ò máa ṣe bẹ́ẹ̀ fi ọ̀rọ̀ rẹ̀ lọ àwọn àgbààgbà nínú ẹgbẹ́ òṣèlú APC wàyí o ẹni tó jẹ́ olùdámọ̀ràn fún ààrẹ náà Daniel Biwala lórí mọ́ọ̀máwòrán chanẹ́ẹ̀lì ibẹ̀ ló ti fèsì padà sí Ali Ǹdùmẹ̀ ojúwe Ǹdùmẹ̀ gẹ́gẹ́ bí òpùrọ́ ayé òun ọ̀run nígbà tí ó máa sọ̀rọ̀ ó ní Ali Ǹdùmẹ̀ ó ń sọ káàkiri pé wọ́n máa ń takò òun wọ́n sì máa ń ṣe bẹ́ẹ̀ sí alátakò lórí gbogbo ọ̀rọ̀ tí òun bá sọ. Ali sọ pé kàkà kí wọ́n fi di ọ̀rọ̀ òun mú níṣe ni wọn yóò máa ṣe bẹ́ẹ̀ ní gbólóhùn asọ̀ àti ìkùnsínú pẹ̀lú òun àmọ́ Biwala ni ẹni tá a bá fẹ́ di ọ̀rọ̀ rẹ̀ mú a gbọ́dọ̀ mọ lóyìn tí òun gangan tó jẹ́ ni ó ní nígbà tí Ali Ǹdùmẹ̀ tó ń fi ẹ̀sùn kan Ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé níṣe ni ààrẹ ṣe ojú ìṣáájú yan àwọn èèyàn sí ipò oníta ni kò mọ̀ pé irọ́ ni ó ń pa ó ní ẹja ti gbilẹ̀ bẹ̀ báyìí ká fi mọ́lẹ̀lẹ̀ jẹ ó ní Ali Ǹdùmẹ̀ òun ló ti gba àyè kalẹ̀ fún àwọn ọmọ rẹ̀ ní iléeṣẹ́ báńkì àpapọ̀ ilẹ̀ yìí CBN àti NNPC tí ó sì ti fi wọ́n sí ẹnu iṣẹ́ kọ̀ọ̀kan ní agbọn iléeṣẹ́ méjèèjì yìí ó ní síbẹ̀ àwọn ọmọ tí ìyà ń jẹ tó jẹ́ mẹ̀kúnnù olórọ́dà sí inú iṣẹ́ ológun ó ní ṣe olóòṣè ojú ìṣáájú báyìí. nígbà tí Daniel Biwala tí ó tún máa sọ̀rọ̀ ó ní níṣe ni Ali Ǹdùmẹ̀ yóò fẹ̀sùn kan òun pé òun ti sọ̀rọ̀ sí ọ̀jọ̀gbọ́n àgbà òní Wọlé Ṣóyínká tó sì tún ti láàlì ẹni tó jẹ́ ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà Olúṣẹ́gun Ọbásanjọ́ àti Bishop Kúkà ó ní irọ́ tó jìnnà sóòótọ́ ní gbogbo èyí tí Ali Ǹdùmẹ̀ tó ń sọ yìí ọ̀pọ̀ ọ̀rọ̀ ó ní Daniel Biwala ló sọ ní pàtàkì jùlọ ohun tó fa táwọn méjèèjì tó fi ń ṣe àtakò ara wọn lórí ayélujára wọ́n ṣe àfihàn fídíò rẹ̀ tí ó máa jẹ́rìí máa jẹ́ mi sọ lórí ìròyìn eléyìí. Begin with your senior brother because you are just 50, he is 67. Yeah, he's a villainous exploiter. Why do you call him that kind of name? Because that better describes who he is. But let me give you a perspective. Ali Ǹdùmẹ̀ and I have been wonderful in the sense that through his struggles, when Saraki was dealing with him, Ali Ǹdùmẹ̀ came for me for help.
and I played my part supporting him because he's a senator from my district. Much later, when he wanted to become Senate president, Alin Dume sent somebody ahead of his coming to speak to me. Honorable Kumalia is alive. That he wants to come and see me. He wants my support for his emergence as a Senate president. I said, no problem. He came to my chambers and sat for 2 hours waiting for me. And that's how the relationship with. There is no record anywhere I've ever had problem with Alin Dume until 10th of January 2014 when I met with Mr. President. Everything changed. He started going about telling people like that they want to replace him with me in Southern Borno because he couldn't get access to see the president. He will go to the TV house, he will go to this one, he will speak about me, whole meetings and the rest. Now, this is a senator whom has been a lawmaker for the past 22 years. 4 years as a House of Rep member, 16 years or thereabout as a senator. 120,000 of his people are in Cameroon as IDPs. During this period, Alin Dume has served as a majority leader and also Senate Chair, Committee on Defense and Army. He has never done anything to bring his people back from Cameroon. This is a senator, if you want, I can give you the monies that have come to Southern Borno in form of a project. There is no single project in the Southern Borno. This is a senator who knows his primary assignment is lawmaking and oversight. He has never had a bill passed. He has never. 90%. Ẹ káàbọ̀ padà. Lórí wàhálà ìpínlẹ̀ Rífàsì, adájọ́ àgbà ilé ẹjọ́ májísírèètì ti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ o. Ó ní ibi tí ìpínlẹ̀ náà tó wà báyìí, ó ní kò bójúmu tó rárá. Chief Magistrate Ejike King George ó ní ó mà ti ṣe bẹ́ẹ̀ fi ipò rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí adájọ́ àgbà ti ilé ẹjọ́ májísírèètì ní ìpínlẹ̀ Rífàsì. Ó fi ipò náà sílẹ̀ nínú lẹ́tà ìta gbangba kan èyí tó kọ sí akọ̀wé ètò ìdájọ́ àti Rivers State Judicial Commission ní ọjọ́ 11 oṣù kẹrin ọdún tí a wọ̀ yìí. Ó ṣe ní àlàyé nínú lẹ́tà ìta gbangba náà pé bí àwọn ológun ṣe ń tukọ̀ ìpínlẹ̀ Rífàsì ọ̀hún ó ní kò bójúmu tí kò sì fi àyè sílẹ̀ fún ilé ẹjọ́ láti lè gbé ìdájọ́ wọn jáde ní abẹ́ òfin ní ìpínlẹ̀ Rivers. Ó ní fún ìdí èyí ojú àgbàre ó mọ̀ sàn ju ẹ̀yìn àgbàre lọ ló jẹ́ kó ń ṣe bẹ́ẹ̀ fi ipò òun sílẹ̀ torí pé nǹkan kò ṣe bẹ́ẹ̀ bójúmu tó ní ìpínlẹ̀ Rivers ní pàtàkì jùlọ lágbọn ètò ìdájọ́. Ẹ sì rántí pé àwọn obìnrin ní ìpínlẹ̀ Rivers náà ṣe ìwọ́de lọ́sẹ̀ tá a lò sẹ́yìn yìí láti ṣe àtakò tí ìgbésẹ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbé nípa bí ó ṣe yan Vice Admiral tí ń tukọ̀ ìpínlẹ̀ Rivers ọ̀hún nígbà tí àwọn sọ wípé àwọn ò gbà. Bẹ́ẹ̀ látún rí àwọn obìnrin abilékọ táwọn náà tún sọ wípé bàbá gọ̀ọ́sọ̀hún lórí bẹ́ẹ̀ ṣe yan Ibas lórí ẹni tí ó mọ̀ ṣe àkóso ìpínlẹ̀ Rivers nínú ìwọ́de táwọn náà ṣe lénìí ní ìta gbangba olúlu ìpínlẹ̀ Rivers tí ń ṣe Port Harcourt. Ibẹ̀ ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe ìwọ́de ìta gbangba ọ̀hún tó ń ṣe àtìlẹ́yìn fún ìgbésẹ̀ táàrẹ Bọ́lá Ahmed Tinubu gbé pé kí Igbókété Ibas kó máa tẹ̀síwájú gẹ́gẹ́ bí alákòóso ìpínlẹ̀ Rivers ọ̀hún. A ṣe àfihàn fídíò tiẹ̀ náà níbi tó ti ṣe ìwọ́de ọ̀hún.
a tún káàbọ̀ padà. Ọ̀rọ̀ di ìpínlẹ̀ Èkó báyìí, ọwọ́ àwọn agbófinró ti tẹ àwọn adigunjalè àti ọ̀pọ̀lọpọ̀ ohun ìjà olóró tán bá ní àkàtà wọn oníṣẹ́ láabi náà. Lágbègbè Ìgbótà Ìkòròdú tí ń ṣe ìpínlẹ̀ Èkó, ó ní ìṣẹ̀lẹ̀ yìí ni ó ti wáyé lẹ́yìn ìgbìyànjú àwọn afurasí lẹ́yìn ìgbìyànjú wọn tó já sí pàbó láti ṣe ìkọlù sí ọ́fíìsì àwọn ènìyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ ọ̀hún, gẹ́gẹ́ bá ti sọ dímọ̀ láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin. Ó sọ dímọ̀ wípé arákùnrin tó jẹ́ afurasí Oyenuga Sodiq ẹni ọdún 45 tí ọ̀pọ̀lọpọ̀ túmọ̀ sí Asabari, ó ní wọ́n fi ìròyìn rẹ̀ léde lọ́jọ́ kìíní nínú oṣù kẹrin ọdún tá a wà yìí ní nǹkan dédé aago 5:30 ìrọ̀lẹ́, wípé níṣe ló fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣọṣẹ́ ní ìpínlẹ̀ Èkó ọ̀hún, níbi tí ọwọ́ pálábá rẹ̀ tó ti ṣẹ́gi kan tó fi páńpẹ́ òfin gbé. Níṣẹ́ náà bá ìbọn ìléwọ́ pistol àti ọta ìbọn lọ́wọ́ rẹ̀ tó sì ti wà ní gbàgà àtìmọ́lé báyìí. Nínú ìròyìn tí ó tún fi ara jọ eléyìí, ó ní ti Faruku Adéaga, èyí tí wọ́n sọ dímọ̀ wípé ó ní ìbọn lu arákùnrin tán porúkọ rẹ̀ ní Solomon ní agbègbè Yaba ní ìpínlẹ̀ Èkó. Ìbọn ọ̀hún lọ́tà rẹ̀ bá Solomon ní ìbàràdì àti ẹsẹ̀ òsì rẹ̀, níbi tí wọ́n ti gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn. Wàyí o, wọ́n ti fi páńpẹ́ òfin gbé àwọn afurasí méjèèjì ọ̀hún láti gbọ́ ohun ìjà olóró náà kalẹ̀ ní ọwọ́ wọn. Ǹjẹ́ oògùn lélẹ́yìí ni àbí àdámọ́ àbí iṣẹ́ olúwa àbí níṣe ni wọ́n sà sí ajínigbé yìí pẹ̀lú bí wárápá tó le bó ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa ògbólógbòó ajínigbé kan ní ìpínlẹ̀ Kwara lásìkò tó wà látìmọ́lé àwọn agbófinró. Ògbóǹtarìgì ajínigbé tí wọ́n pe orúkọ rẹ̀ ní Chumo Alhaji ètò wá láti agbègbè tápẹ́ ní bàbá ńlá, ó ní wọ́n fi páńpẹ́ òfin gbé lọ́jọ́ 12 nínú oṣù kẹrin ọdún tá a wọ̀ yìí ní nǹkan dédé aago 10 òwúrọ̀ lásìkò tó gbìyànjú láti lọ rèé jí ẹni tó jẹ́ olórí àwọn Fúlàní ti agbègbè tápẹ́ ní Àjàṣẹ́ Ìpò lásìkò tó fẹ́ jí gbé ìyún Alhaj Ali Garba àti ẹni tí ó jẹ́ ìyún Alhaj Shehu Garba pẹ̀lú ẹni tó jẹ́ oníṣòwò tó gbajúmọ̀ jù ní ìlú Àjàṣẹ́ Ìpò yìí tọ́pẹ́ orúkọ tiẹ̀ náà ní Alhaj Ali Garba ní ọjọ́ 12 oṣù kẹrin ọdún tí a wọ̀ yìí ní kété tí wọ́n fi páńpẹ́ òfin gbé náà gbé lọ sí àtìmọ́lé àwọn agbófinró nílùú Ìlọrin. Wọ́n sì sọ dímọ̀ wípé bó ṣe dé àtìmọ́lé báyìí, òun ni wárápá ló ti bẹ̀rẹ̀ sí ní gbé ní kíkankíkan. Wọ́n sì gbé lọ sí ilé ìwòsàn, ó gba ìtọ́jú díẹ̀ tó sì rí wípé ara rẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀ balẹ̀, ó ti ń ya náà bá tún dá padà sí àgọ́ àwọn agbófinró ọ̀hún. Sí ìyàlẹ́nu nígbà tí ó di ọjọ́ 13 tí ń ṣe àná òde yìí, níṣe ni wárápá líle ọ̀hún ló tún ṣe bẹ́ẹ̀ tó kì í mọ́lẹ̀, ó sì ti bẹ̀ ó gbabẹ̀ lọ sí alákejì tó fi dágbére fún ilé ayé pé ó dìgbò ṣe. níṣe ni ọ̀rọ̀ náà ló ti ń ka àwọn ènìyàn lóminú lẹ́yìn tí ìròyìn náà jáde pé sójú lásán lélẹ́yìí àbí ó ti ní ọwọ́ kan nínú àbí àwọn tán mọ ewé àti egbò ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire náà ti ṣe bẹ́ẹ̀ pa gbogbo ẹ̀ papọ̀ tí wọ́n dà á lé lórí, èyí tí ó fi gba wárápá tó fi gbà á kú, gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìròyìn náà léde láti iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara náà. Wọ́n sọ dímọ̀ wípé wárápá tó ń ṣe yìí níṣe ni kò mú tẹ́lẹ̀ o kó tó di wípé ó dé àtìmọ́lé. láti pàtó ti dá àtìmọ́lé náà, ó ní ọ̀rọ̀ ọ̀hún ló ti bẹ̀rẹ̀, èyí tí wọ́n sì sọ dímọ̀ wípé ó ṣeé ṣe kó má jẹ́ ojú lásán, ó ní ọ̀rọ̀ wárápá rẹ̀ ètò rán lọ sí ọ̀run àpàpàǹdodo. Ẹ̀mí ènìyàn méjì ló ti ṣe bẹ́ẹ̀ ṣòfò báyìí nígbà tọ́pọ̀ farapa nínú ìkọlù ìlú méjì tó wáyé ní ìpínlẹ̀ Sokoto lásìkò ayẹyẹ ìgbéyàwó. Àwọn ọ̀dọ́ ìlú méjì níbi tá a ti rí ìlú tó pè ní Gidan Aki àti Basasa ní ìjọba ìbílẹ̀ Kware ní ìpínlẹ̀ Sokoto ní ìṣẹ̀lẹ̀ náà ní ó ti wáyé. Nínú àlàyé tán ṣe lánàá tí ń ṣe ọjọ́ 13 oṣù kẹrin ọdún tá a wà yìí, ó ní wọ́n ṣe ayẹyẹ ìgbéyàwó lédè ayédè bá sì bẹ́ sílẹ̀ lásìkò tí ayẹyẹ náà tó ń lọ lọ́wọ́. níṣẹ́ náà sọ fún mi wípé àwọn ọ̀dọ́ tán wá láti Gidan Aki náà kọ́kọ́ bẹ̀rẹ̀ ìkọlù ọ̀hún tí wọ́n sì ṣe sí àwọn ọ̀dọ́ langba ti ìlú Basasa ní kété tí ìjà náà ṣẹlẹ̀. ẹ̀mí ènìyàn méjì ó ní ó bọ́ ní wàrà sísà nígbà tí àwọn méje míì tán fi ara pa yàmàyàmà kó tó di pé wọ́n lọ rè tọ́jú tàwọn ní ilé ìwòsàn. ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Sokoto Ahmed
Rufai ó fi ìdí ìròyìn náà ó fi múlẹ̀ nígbà tó sì ní àwọn ti rán àwọn agbófinró lọ síbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ níbi tó ti bu omi àlàáfíà síbi tí wàhálà tó ti ń lọ lọ́wọ́ báyìí. Bẹ́ẹ̀ náà ti palẹ̀ òkú àwọn ènìyàn méjì tí wọ́n ṣe bẹ́ẹ̀ jẹ́ Ọlọ́run nípè lásìkò tí ìrògbòdìyàn náà tó ń lọ lọ́wọ́ ní ìpínlẹ̀ náà. Ọwọ́ àwọn agbófinró ti tẹ àwọn ògbólógbò ajínigbé mẹ́ta tó ń ṣọṣẹ́ ní gbogbo kọ̀rọ̀kọ́ndò ìpínlẹ̀ Katsina báyìí, gẹ́gẹ́ bí fídíò èyí táwọn ṣe àfihàn rẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé èdè Haúsá ò ní àwọn ènìyàn náà ni wọ́n ń sọ níbẹ̀. Agbègbè mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀, ìjọba ìbílẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí àwọn oníṣẹ́ lábẹ́ ọ̀hún tí wọ́n sọ nímọ̀ wípé àwọn tí ń ṣọṣẹ́ jùlọ òní wọ́n pè ní Kusada, Kankia àti Charachi ní ìpínlẹ̀ Katsina. Ọwọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò agbègbè náà ó ti àwọn ènìyàn náà nílẹ̀ tí wọ́n sì ní àwọn yóò fà wọ́n lé iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Katsina lọ́wọ́. A ṣe àfihàn fídíò ọ̀hún lóní belenja látàrí pé èdè tó ń sọ nínú rẹ̀ ni kò yé wa sí pẹ̀lú bó sì jẹ́ èdè Haúsá. Wani gari? Wani yare ne kai? Ni yaren Hausa ne. Shekaranka nawa? Wallahi Allah na mata ranka ne. Wani addini kake yi? Musulunci. To ga ka a hannun hukumar SWAT da ke operation a jihar Katsina. Caranci Kankiya Kusada. Za ka yi ma hukumar SWAT bayanin laifin da aka kama karshe? An kama ni da laifin ta'addanci. Ẹ káàbọ̀ padà lórí ọ̀rọ̀ tó lórin tàkasúfèé tó gbajúmọ̀ ní nípa orin rẹ̀ èyí tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí Portable, ìyún Habib Òkìkíọlá Ọlálọ́mí. Ó ní ó ti pe wàhálà sí inú ayé rẹ̀ báyìí tó sì jẹ́ pé òun àti wàhálà náà ni wọ́n jọ ń sùn tẹ́jọ́ ń jí ní gbogbo gbà. Àmọ́ sábàyí o níṣe ló ti wà ní ọgbà ẹ̀wọ̀n Òkè-Kúrá ní ìpínlẹ̀ Kwara. Gẹ́gẹ́ bá ṣe mú ìròyìn náà wá wípé níṣe ni iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara fi ìròyìn náà léde pé ilé-ẹjọ́ májísírèètì tó fi kalẹ̀ kà sí ìpínlẹ̀ Kwara ó ní ó pa àṣẹ pé wọ́n lọ rẹ̀ gbé Ọmọlálọ́mí Portable lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ láàrin òun àti àgbà ọ̀jẹ̀ olórin Fújì Saheed Òṣùpá, níbi tí wọ́n ti sọ níwọ̀n wípé ó lérí fùrùkọ́kọ́ lójú òpó ayélujára Instagram rẹ̀ nípa ìdúkokò mẹ́mí ẹni àti ìbanilórúkọjẹ́. Àmọ́ ṣá níṣe ní ilé-ẹjọ́ wọ́n fi ààyè bẹ́ẹ̀lì rẹ̀ sílẹ̀ wípé kó lọ rè tọ́jú mílíọ̀nù kan náírà àti onídùúró. Ṣùgbọ́n ṣá o, onídùúró tó gbọ́dọ̀ mú wá ó gbọ́dọ̀ jẹ́ nínú kó jẹ́ alága tàbí akọ̀wé fún àwọn àjọ olórin ní orílẹ̀-èdè Nàìjíríà yìí, that is chairman or secretary of the Performing Musicians Association of Nigeria, àti ẹnìkan tí yóò ní dúkìá ní GRA tí ń bẹ ní ìlú Ìlọrin ìpínlẹ̀ Kwara. Tó o bá ti ráwọn méjèèjì mú wa àbùṣebùṣe àgbà bẹ́ẹ̀lì rẹ̀ sí ìyàlẹ́nu. Níṣe ni Ọmọlálọ́mí wàhálà zazuzẹ̀ ó ní kò rí nǹkan kan nínú àwọn ènìyàn méjèèjì yìí títí tí àkókò tó fi kó ní papamọ́ra. Fún ìdí èyí wọ́n ti wá sọ nímọ̀ pé Ọmọlálọ́mí kó lọ́rọ̀ máa ṣe fàájì rẹ̀ kó máa fi orin dáwọn ẹlẹ́wọ̀n lárayá ní Òkè-Kúrá tí ń bẹ ní ìpínlẹ̀ Kwara títí di ìgbà tí ó fi ṣe bẹ́ẹ̀ rí àwọn onídùúró méjèèjì tó béèrè lọ́wọ́ rẹ̀. Kì í dùn kọ́pọ̀ ṣókí òun náà ni ọbẹ̀ oge mọ́dẹ̀mọ́gẹ̀ fìlò ní kọjá ìpín ìpéjú ìròyìn ní kò jù báyìí lọ fún ti àsìkò yìí. ẹ jẹ́ máa palẹ̀ mọ́ kí n máa rere kí n máa fi lè ṣe ìdágbére títí di ìgbà tá a tún padà máa pàdé lórí ìkànnì aláyọ̀ tá a wà yìí. Orúkọ mi ò ní yí padà, Àyànfẹ́ Elédùmarè náà ni. Ó dàbọ̀. He has never done anything to bring his people back from Cameroon. This is a senator. If you want, I can give you the monies that have come to Southern Borno in form of a project. There is no single project in the Southern Borno. This is a senator who knows his primary assignment is lawmaking and oversight. He has never had a bill passed. He has never. 90% of his bill, 90% of his bill, they don't even get to reach second reading. They will be dismissed, not to talk of bringing it for debate.
He goes about parading that says the bill that brought about the Northeast Development Commission, he was one that sponsored. And it's a lie. It is Senator Nyako. This is a senator. If you go to Southern Borno, there is not a single thing he has done. I mean single in the literal sense. Not even. But would that be fair for all the years that he's been in National Assembly? That's what I'm telling you. We've seen him tour that senatorial district. Let me even tell you. Reaching out to the people. Reaching out, doing what? Look at all that has come to his constituency. The pictures there. Okay, look at that. So is that going to visit people there? Is that a project? Monies have gone to that place in form of a project. I can forward them to you. Not a single one. Even the borehole he said he opened, the boreholes are dried. This is a senator who's stuck in trade. Is to cause strife and division. So this is what he does. Anytime he's going to be called upon to account for his time in the National Assembly, he will look for a national issue and distract by trying to portray himself as a populist, as somebody who is an advocate for the people who are going through trouble. Have you ever seen Ali Ndume in any protest? Have you ever seen Ali Ndume participated in any activity that suggests he cares for the young people? That's why I say it's a villainous exploiter. Look at that definition. Wicked manipulator. That's what it means. And look at National Assembly, for example. For all of this period he has been in the National Assembly, he has not contributed anything. He has served in positions that he had the capacity and opportunity to do good. He has always been a loser to any Senate, whether 9 Senate, 10 Senate, 11 Senate, whatever it is, he has been a loser. He was the Director General for Senator Akpabio.